Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa nílé lóko jákèjádò orílẹ̀-èdè Áfíríkà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ètò yín la tún gbé wá fún yín o. Orin mẹ́wàá lórí tiwantiwa. Èmi ni máa jẹ́ atọ́kùn ètò yìí lónìí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín olólùfẹ́ yín, Babajide Awobona. Èmi lọmọ ọ̀tẹ́ náà tẹ́gbẹ̀dẹ̀ ọmọ atáwọ̀ tí ní gbowó. Ọmọ tó ní ohun tó yìnbó ni ọmọ agbínlá owó pamọ́. Ọmọ ọ̀ṣọ́nà kó yìnbó béèrè wò. Ọmọ agbọ́ kíkan lẹ̀kùn má takìtì bí ò jẹni wáyà jẹni wá san. Gẹ̀ṣì ní kẹ́ṣẹ́ bó dénú wọn bí ò dékùn wọn ò gẹ̀ṣì ní kẹ́ṣẹ́. Ẹ farabalẹ̀ wá nǹkan jókòó lé kí ẹ máa bá wa ká lọ. Orin mẹ́wàá lètò, ètò ní orin mẹ́wàá. Ìbéèrè ńlá rèé o. Irú èèyàn tí Babajide jẹ́. Àwọn Yorùbá ní èèyàn kan ló máa ń júwe ara ẹ̀. Àmọ́ tẹ́ bá ní júwe ara mi, màá sọ díẹ̀. Èmi ò lè ní ọmọ jẹ́jẹ́ ní mí pàtó, àmọ́ mi ò fẹ́ràn wàhálà. Mo nífẹ̀ẹ́ ìlọsíwájú àwọn èèyàn. Mo nífẹ̀ẹ́ kéèyàn ní akíkanjú. Mo nífẹ̀ẹ́ kí a péjọ ká máa sọ̀rọ̀ àwọn èèyàn ní ti dáadáa, ká máa wá ìlọsíwájú fún ara wa àti fún orílẹ̀-èdè. Lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ orin lọ́pọ̀lọpọ̀, àmọ́ orin tí mo máa ń like jù, òun làwọn orin tí ó máa ń ní good message, tó máa ń kọ́yàn lọ́gbọ́n. Ní báyìí, orin mi kẹwàá, òun ni Turn Me On láti ọwọ́ Adéwálé Àyùbá. Ẹ jókòó, ẹ gbádùn. Àwa ló gbọ́dọ̀ ìlú ó yá èyí lọ́jọ́ ìjọ dàmájọ. Ẹyọ̀ fáyọ̀ kùkù kí ló dé ẹ má fèrè mi dòdìrí pa lóyìn lòun lòṣùpá o. Ẹyọ̀ fáyọ̀ kùkù kí ló dé ẹ má fèrè mi dòdìrí pa lóyìn lòun lòṣùpá. Àjíyà ìlú gbà mí o. Mo lérò wípé gbogbo wa la gbádùn Turn Me On láti ọwọ́ Adéwálé Àyùbá. Ṣé rí nǹkan tí mo sọ fún yín? Àwọn orin tó máa ń múnú èèyàn dùn, tó máa ń mára èèyàn yá gágá, òun làwọn orin tí mo nífẹ̀ẹ́ sí jù. Kí má parọ́ o. Iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe mi ò gbowó o. Ọ̀fẹ́ ni mo ṣe. Àmọ́ wọ́n fún mi lóúnjẹ. Àmọ́ owó tí mo kọ́kọ́ máa gbà nínú iṣẹ́ yìí, mo gbà lọ́wọ́ Wálé Adénúgá Productions. Ìgbà yẹn mo ṣe first major television soap opera mi, Super Story, Last Honor. Ìgbà yẹn gbogbo owó tí mo gbà yẹn, mo gba 21,000 naira ní ọdún 2004. Èyí ló máa mú mi lọ sí orí orin mi kíní. Ó ti dé kíní irọ́ o. A máa sún bẹ̀rẹ̀ ni o. Ìyẹn ni pé mo ní gbẹ́ kúrò lórí ètò yìí. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu, àmọ́ òfà ọ̀nà fún ni ò jẹ́. Èyí ló máa mú mi lọ sí orí orin mi kíní. The first but not the least. Ẹlẹ́dàá mi ò. Ẹ bá mi jù sí káwọn ará lè enjoy ẹ̀. Ẹ ṣé. Them say the boy you done the puff up. See my belly you done the come up. Ẹlẹ́dàá máa sùn ó yá turn up. Sundown for Guinea with the chop up. They want see me finish my lock up. Them say the boy you done the fuck up. They don't forget the time where me and my guys no get shoes with the only way done up. Ọlọ́run já ṣe kò gẹ́rẹ́, wàbí láì ta òfìkì. Ẹni tó bá ro kúrò wà kò ní kú kò nínú ṣùgbọ́n á sì kì. Wàá bomi fún mu kò lè mu, wàá bó oúnjẹ fún jẹ kò lè jẹ. Àwọn tó fẹ́ dá tèèyàn rú, tó fẹ́ bá tèèyàn jẹ, báwo lẹ ṣe jẹ́? Mi ò, orí ìyá mi ò, wọ́n fẹ́ kó bọ́lá mi.
àdúrà ńlá lọ́lámídé ṣe nínú orin yẹn o. Mo lérò pé gbogbo wa là ń ṣàmì, là ń jó, là ń rọ́ kẹ̀kẹ́. Ọlọ́run má jẹ́ àṣánkú. Gbogbo àwọn ọ̀tá wa tí wọ́n ṣàgolódé pọ́tà, wọ́n ṣàkọjá pọ́tà lọ. Bẹ́ẹ̀ ni. Well, ó wù mí kí n jókòó tì yín ká máa ṣe àríyá ju báyìí lọ. Àmọ́ òun ní ká jọran pẹ́lẹ́nu fa ọ̀nà fún ni ò jẹ́. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá bẹ̀rẹ̀ ètò, Babajide Awobona ni orúkọ tèmi. Èmi lọ́mọ ọ̀tẹ́ náà tẹ́gbẹ̀dẹ̀, ọmọ atáwọ̀ tínígbowó, ọmọ tó ní ohun tó yìnbó ní, ọmọ agbẹ́ńlá owó pamọ́, ọmọ ọ̀ṣọ́nà kó yìnbó béèrè wò, ọmọ agbọ́ kíkan lẹ̀kùn má tàkìtì bí ò jẹ́ ni wáyà jẹ́ ni wá san. Gẹ̀ẹ́sì ní kẹ́sẹ́, ó dé inú wọn bí ò dékùn wọn ò, gẹ̀ẹ́sì ní kẹ́sẹ́. Ẹ máa wo Orin Mewa.